Eleyi tún lọ fáwọn lágbára, kí ló dé? Ẹ wá gbọ́, ẹ wá, kí ló ṣẹlẹ̀? Mi kan ru eléyìí rí o. Normal gbọ́dọ̀ play video ẹ̀ fún Barryshowkey àbí kan fi hàn àbí kan gbé fún pé kó wò. Ohun tó súnmọ́ ni kí bàbá yẹn má rọrùn sùn lálẹ́. Ọ̀rọ̀ yìí pọ̀ jù, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ẹ̀bọ̀ normal náà kò dáa kéèyàn tó rí pé ó fẹ́ joyè kóyè kó wa máa pàtàn kíntàn. Àwọn ìtàn kan wà tó jẹ́ pé téèyàn bá gbọ́ gan ó máa ń fẹ́ bà nǹkan jẹ́ ni. Èèyàn máa ń ẹ jẹ́ ká jọ wò, ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́dẹ̀ comment. Orí bákan ó lọ fà á, ara láyé máa ti tutù báyìí. Eléyìí pọ̀. Barryshowkey, I listened to your interview. Tí àgbálẹ̀ tún ṣe fún ẹ. Barryshowkey, ó sọ̀rọ̀ ilẹ̀kùn gan. Tí o bá réèyàn bá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ lélẹ̀ kí n bá ẹ sọ. Barryshowkey, bí o fẹ́ go into details rumor táwọn èèyàn sọ nípa ẹ pé bóyá ọmọ Bàrí ni ẹ ò kì í ṣe ọmọ Bàrí. To me, èmi gbà pé ọmọ Barrister ni ẹ, because ẹ tí bàbá bá ti pè lọ́mọ, ọmọ náà ni. Mi ò fẹ́ sọ̀rọ̀ nípa whether you are a biological son or not. Barrister gbà ẹ lọ́mọ, ọmọ Barrister ni ẹ. Even ẹni tí bàbá ò fi àtọ̀ wọn bí gan, wọ́n gbà lọ́mọ. Ẹni tí Barrister bá ti gbà lọ́mọ, ọmọ Barrister ni. Ṣé ìwọ ọmọ ni tí o wù yẹn? Ọmọ máa ń tún ẹ̀yìn bàbá ẹ̀ ṣeré. Ibi tèmi ò tẹ̀ kí I don't know you one on one o. Àmọ́ ibi tí mi tẹ̀ ti kọ́kọ́ gba tiẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọmọ Barrister ni there was a time tí mo rí Kibla Malaika tí wọ́n lọ sí ilé Barrister tó náà fẹ́ renovate àbí tí wọ́n tún ṣe pé kí wọ́n kùn. Ilé yẹn ò sí ní condition tó dáa. Ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ wò pé àwọn ọmọ bàbá ń kọ́ náà. Bàrí bí àwọn ọmọ tó ń ṣe dáadáa tó ń dẹ̀ pọ̀. Kí lẹ máa wò tí property bàbá yín tí a fi wà dilapidated àbí nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ nílé túnṣe. Kibla dẹ̀ dìde. Wọ́n ní kó tún ilé yẹn ṣe, kí wọ́n renovate ilé yẹn or kán kun ilé yẹn. Mo wo fídíò yẹn lórí Facebook, it's been a while anyway. Nígbà tí Barryshowkey máa wá jáde, ìwọ tó péré lọ́mọ Barrister. Ẹni aláìlójútì. Orí irun Súlẹ̀ Àlàó Màláíkà ló ń túnṣe yẹn. Ọmọ tó yẹ kó dọwọ́ bojú, aláìlójútì. Èèyàn bẹ́ẹ̀ tún lè bàbá ẹ̀ ṣe, and you still have the guts, the effrontery láti jáde síta. Rí irun bàbá ẹ̀ ló tún ṣe. Kí ló ṣe wọ́ tó jẹ́ ọmọ Barrister? The only person to uphold the legacy Barry, àmọ́ Barrister mọ́ nǹkan kan mi. May his soul rest in perfect peace. Orin la mọ́ Barrister mọ́. The only person tí gbogbo àgbáyé mọ̀ tó uphold legacy bàbá ẹ̀, number 1 ni Òṣùpá jẹ́. Kingi. Òṣùpá yẹn ni wọ́n tún wá ń ṣẹnu yànkan sí. Ó yóò béèrè owó lọ́wọ́ ẹ̀ àbí nǹkan kan míì ṣàjọdá yìí pọ̀, only God knows. Òṣùpá yẹn ló ń ṣẹnu yànkan sí. Kò sí gbogbo orin tó Òṣùpá bá máa kọ láyé ẹ̀. Ọ̀nà bí legacy Barrister ò ṣe ní parun, olùṣùpá máa ń sàn. Everybody knows. Ẹni tí ò létí tí ò lójú tí a fi ríran gan, gbogbo èèyàn ló mọ̀ pé nǹkan tó Òṣùpá stand fún nìyẹn. Bí legacy Barrister, iṣẹ́ tí Barrister fi sílẹ̀ tí gbogbo onífújì jẹ́ ń bẹ̀ bí kò ṣe ní parun, nǹkan tó Òṣùpá dúró fún nìyẹn. Ó wá fẹ́ gbé beef tó wà láàrin òun àti Òṣùpá, ó wá fẹ́ fìyẹn dent image Òṣùpá. Ṣùgbọ́n olórin ni ẹ́, ìwọ náà ń kọrin. Tí gbogbo àwọn olórin ìyókù tí wọ́n bá fi iṣẹ́ fújì sílẹ̀, tí gbogbo wọn bá sá lọ òkè òkun, bí ìwọ ṣe sá lọ yẹn tó lọ tẹ̀pá síbẹ̀,
ta ni a máa gbéṣẹ́ Barrister lárugẹ. Legacy tí Barrister fi sílẹ̀ number 1 ni Fuji music. Ta ló máa gbé orin yẹn, ta ló máa gbé sókè. Tó bá jẹ́ pé gbogbo èèyàn pa orin yẹn tí bí wọ́n náà ṣe pátì yẹn, àyàfi kó bọ́ sórí atẹ́gùn tó wá ń ṣẹnu yọkọ̀yọkọ̀. I've never listened to your interview before. This is the first time tí mò ń gbọ́ interview ẹ̀. Àṣetéyìn ò bá sọ̀rọ̀ síta, èèyàn ní mọ level IQ ẹ̀, èèyàn ní mọ level of reasoning ẹ̀. Ó dẹ̀ sọ̀rọ̀ síta, ó dẹ̀ da gbogbo orí afẹ́fẹ́, ó dẹ̀ dáhùn láàmú. Ó lè tibẹ̀ yẹn ní fèmù o. No. Wọ́n tẹ̀ lè dárúkọ ní Fuji kí n ronú ẹ̀ náà. Tí wọ́n bá ka ní Fuji 100, àwọn tó ń tì máa kọ Fuji gan, mi ò lè ṣe mistake mention. Mo kàn wá forced láti ṣe fídíò yìí ni ó deserve ẹ̀ lọ́dọ̀ ti tẹ̀lé. Bọ̀ kókò máa dàbí ẹni pé bóyá o kàn lè ní change of mind. Nǹkan tí mo ṣe change láti ṣe fídíò yìí fún ẹ nìyẹn. Kó wá gbogbo ọ̀nà Barryshowkey, bóyá wálé àbí nǹkan ọ̀nà porúkọ ẹ̀, I don't know. Kó wá gbogbo ọ̀nà kó lọ fi apologize fún Òṣùpá o. And ó tún lá ń dárúkọ Pasuma náà. Mi àti Paso yẹn, ṣé Paso wà nínú ẹgbẹ́ ẹ̀ ni? Ṣé sánmọ́ ò jìnnà sílẹ̀ ni? Àbó òun ẹ̀ tó ń dárúkọ ẹ̀ ni? Àlàbí mà ní ibà sí. Paso ló ń pè bẹ́ẹ̀. Mi àti Paso náà ẹ jẹ́ ń kọ́. All those guys don't mention yẹn, Paso ní Òṣùpá, they are not your contemporaries. Gbàgbé, ó kàn ń jọlá bàbá ẹ̀ ni. Barry ló dẹ̀ ní fame, ìwọ kọ́, don't get it twisted. Barryshowkey, Barry ló ní fame, ìwọ kọ́. Ló ń ṣe ẹnu yọkọ̀yọkọ̀ ìwọ àti Paso yẹn. Bẹ́ẹ̀ no, and you still have the guts. Ìwọ tí ẹ lè rí èèyàn kan kó sọ pé èèyàn kan ó ń bá èèyàn kan fọ mọ́tò àbí èèyàn kan wọ́n rán lóúnjẹ. Ẹni tó ń ṣẹnu jákujàku sí yẹn, ó lè rẹ́ pa jẹ lẹ́nu. Ìwọ àti ìlú òyìnbó tó wà yẹn. Ó kálukú ló ní past ẹ̀ bó ṣe rọ́ọ̀zù. Ìwọ kàn délé ló bẹ́ bà náà. Èmi ní Òṣùpá ní o, Pasuma ní o, gbogbo àwọn olórin yòókù, gbogbo wọn rí èèyàn lay foundation fún wọn náà. They started from nothing. Ṣebí wọ́n tẹ̀ ní wọ́n introduce ẹ sí Barrister lórí stage, àti orí stage ní Barrister tó mọ̀ páwọn lọ́mọ kan síbì kan. Ìwọ kàn délé ló bẹ́ bà náà. Àwọn tó bá ń tẹ̀ pé òmórin kọ́. Bó dẹ̀ ṣe morin kọ́ ló tún mọ̀ ọ̀rọ̀ sọ. And let me tell you this, if you don't know, you are arrogant. Ó tẹ̀ ti fi hàn ní sọ̀rọ̀ sílẹ̀, you are pompous, you are loquacious, you are saucy. Ẹnu bílíbílíbílíbílí, àwọn tó ń ṣe gbẹ́ òun gbẹ́nu sí wọn, òun sọ̀sọ̀kúsọ sí Òṣùpá, òun pe Pasuma bí ẹni pé irọ́ ní wọ́n jọ bí níjọ́ kan náà. You have no respect at all. Èèyàn kan ṣoṣo tó ń uphold legacy Barrister ní ojú méjèèjì ní gbogbo àwọn olórin náà ló ń gbìyànjú. Number 1 Òṣùpá ló uphold legacy Barry wo ni wọ́n uphold lẹ́yìn pé ó sọ pé ó jọmọ Barrister. Legacy Barrister wo ló ń uphold? O ní láti dáwọ́ bojú ni, o ní láti dáwọ́ bojú tó bá rí èèyàn bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Ìsọkúsọ ni interview yẹn, gbogbo nǹkan tó sọ látòkè désàlẹ̀. Ó fẹ́ níbọ̀dì ṣẹlẹ́yà, ààrẹ ló fi ṣẹlẹ́yà. Barryshowkey, ìsọkúsọ ni gbogbo nǹkan tó sọ látòkè désàlẹ̀. Tí Yorùbá bá wo ọmọ mi ṣùṣùṣùṣù, kò ń ṣe àìmọye ọmọ tí èèyàn bí tó jẹ́ biological son èèyàn tí àwọn Yorùbá máa ń pè lọ́mọ àlè náà. Ẹni tí ó bá hùwà bí ìwà bàbá ẹ̀ ọmọ àlè ni. Barrister was so humble, kọ́ ló ń fọ̀run kẹ́wọ̀n. Ìwọ kàn dé, ó dẹ̀ dá gbogbo orí atẹ́gùn láàmú. Ó ga fún ẹ, ó ga.